اللهم صل وسلم وبارك على سيدنا محمد. الله عليه وسلم. àwọn tí yóò bọ́ ànábì ò tí ì dé. الله عليه وسلم. bí ẹ bá débi iṣẹ́ ṣíṣe ní í ṣe. nígbà tí a ń bọ̀ wá láti ilé aláǹlọ mọ́lúdì nàbí àbí bẹ́ẹ̀ kọ́. tí ẹ bá wá débi iṣẹ́ tí ò bá ti wá ṣe Yorùbá máa pè wọ́n ní ọ̀lẹ àbí aríṣẹ́mọ́ṣe. الله عليه وسلم. bí ẹ bá wá débi mọ́lúdì nàbí tó bá wá dákọ̀ ànábì tí ó yòbó ànábì á já sí pé ó débi iṣẹ́ kò ṣe é nù ni. الله عليه وسلم. ẹ dákun ẹni tọ́lọ́run bá ní kífì ànábì ó máa bẹ lọ́dọ̀ ẹ̀ kó bá ń tẹ́wọ́. اللهم صل وسلم وبارك على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات الحمد لله رب العالمين وتقضي لنا بها جميع الآجات الرحمن الرحيم آمين وطهرنا بها من جميع سيئات مالك يوم الدين آمين وترفعنا بها عندك على الدرجات إياك نعبد وإياك نستعين آمين وتبلغنا بها أصل الغايات اهدنا الصراط المستقيم آمين من جميع الخيرات في الآيات وبعد الممات آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين 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 أكي الله الله إجازة أكبر قولون توبي الله أكبر بولون تمولودو واني الله أكبر afọpẹ́ kí a fi àsàlátù kí àná Muhammad. صلى الله عليه وسلم. ẹ dákun ẹ má gbàgbé tí mo bí yẹn bá débi iṣẹ́ tí ò bá ti ṣe ó dọ̀lẹ́ bí yẹn bá débi mọ̀lúdì tí ó yòbó ànábì. صلى الله عليه وسلم. a jẹ́ pé kò ṣiṣẹ́ orí lọrin táwa ti wá àwa mọ iye ànábì púpọ̀ bàbá fẹ́ kí ànábì á tún wá vibrate á tún wá kan sára sí ànábì Mádínà. يا من عرفت. mo fi kíkí ànábì Muhammad mo fi kí àwọn ẹni ànábì àwọn tó dá ànábì mọ̀ gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ mo kí kalẹ̀ bàbá wa Maulana Sheikh Salaty. Sheikh. bí ẹ bá wí dáadáa bó bá kò ní bókun ọmọ ńlẹ̀. Sheikh. bí ẹ bá jẹ́ pé mẹ́ta kò léèwọ̀. Sheikh. mo fi ìkàlẹ̀ wọn àìtíde wọn mo fi kí gbogbo àwọn bàbá mi kalẹ̀ nítorí Ọlọ́run àsìkò ni Yorùbá ní tí a bá dami sórí yóò sàn dẹ́sẹ̀ bínú ẹsẹ̀ bá dùn sí i. bàbá wa gbà gbogbo àwọn bàbá wa àlífà gbà fún gbogbo ìlú Ọ̀ṣun lápapọ̀ mo kí wọn bàbá wa láti ìlú Ọ̀fà bàbá wa al-Khalifa wa láti Ìwó àti bàbá wa láti Ìkòròdú àti gbogbo àwọn àfáà lápapọ̀ àwọn màmá wa torí Ọlọ́run mo kí wọn Ọlọ́run kó wá wa kí yín. Àmín. orí kíkítì níṣẹ́ nìkan èyí tí ó kárí àwa Yorùbá àwa là ń para wa á ní ẹ káàárọ̀ àbí ẹ káàsán ẹ káalẹ́ bí yóò kú láàárọ̀ yóò sì kú lọ́sàn bí yóò kú lọ́sàn yóò kú lálẹ́ kú láàárọ̀ kú lọ́sàn kú lálẹ́ òun ni ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ọ̀rẹ́ yìí tó dáa jù awwaluha salamun tahiyyatuhum yawma yalqawnahu salam bàbá kíra wa bẹ́ẹ̀ láyé lálìjánnà náà á tún kíra wa kínkín bẹ́ẹ̀ súnà ni kẹwàá dá mi lóhùn ó dọ̀ràn yẹn bẹ́ẹ̀ ò bá dá mi lóhùn ó dẹ gbèsè lákìyàmọ̀ yóò san padà. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatuhu wa barakatuh. Gẹ́gẹ́ bí ètò tí ó tẹ̀ mí lọ́wọ́ láàrin ìṣẹ́jú méjì al-ibadat kásìn lọ́hun kò sí tí ń jẹ́ kásìn lọ́hun Islam náà ló kọ́ wa. Tá bá lọ gbogbo 5 pillars of Islam ẹsẹ̀sì ń tọ́lọ́hun ní kásì kọ̀ọ̀kan orígun kọ̀ọ̀kan in tó dúó fún òun náà ni muamalat. Tá bá wo tàṣáhùdù pé ashhadu an la ilaha illallah ìgbà fún Ọlọ́run ká gbà fún ni òun náà ni ká tẹ̀lé ṣe ẹ̀ ìṣe Ọlọ́run ni pé yí kẹ́kẹ̀fẹ̀rí ìsì kẹ́mùmìní kódà a ní kẹ́kẹ̀fẹ̀rí ó rówó tí ó fi raṣọ eégún ṣùgbọ́n mùmìní lè má rówó tí ó fi raṣọ tí ó kírun yìí dì. Allah. Ọlọ́run ìmọ̀ kẹ́ gbogbo wa generally káwá gbà fún ànábì òun náà ni ká tẹ̀lé ṣe ànábì ni wọ́n gbé mi dìde li utammima makarimul akhlaq kí wọ́n á hùwà dáadáa ń jẹ́ sí pé òkú ìsìlámù àkọ́kọ́ ìwà ló kọ́ wa bàbá lọ bí ẹlẹ́ẹ̀kejì tó ní ká kírun
nu suratul ankabut ó ní inna salata tanhi anil fahsha'i wal munkar. Anil fahsha'i wal munkar. Inna salata tanhi anil fahsha'i wal munkar. má sọ kiri ìdọ̀bẹ̀ lọ́mọ mi lọ́wọ́ gẹ́gẹ́ bí àsìkò ìrun tọ́lọ́run ní ákì kí ló dé tó ní ákì látẹ̀ǹfàwù tó àtúmọ̀nà àtà ìrun tó ní ákì ò wúlò fún kò sí tó fẹ́ fi ṣe wọ́n látẹ̀dúrú hu máa sí yẹ́tùmọ̀nà àṣà ẹni tí yóò sì kí tí yóò sìn ìyẹn ò ní kọ́lọ́hún mọ́ jẹ́ lọ́hún ṣùgbọ́n kí ni ẹ́sẹ̀sì ìrun tọ́lọ́run ní ákì òun náà ni pé tẹ̀nìhẹ́ anil fahsha'i wal munkar àṣẹ pé ìrun náà fẹ́ kọ́ wa ní ìwà ni yóò kọ̀ fún yín kò níbi ìwà bú ntọ́kàn kọ̀ ntí ò fẹ́ kán ṣe fún ọ má ṣe fẹ́ lòmíì ǹjẹ́ sí pé ìrun tọ́lọ́run ní ákì náà moral ìwà náà ló fẹ́ kọ́ wa. táwa tó lọ bí òpó kẹtànú Islam ọlọ́run ní kí a yọ zaka tàbá lọ nu suratu Tawbah ó ní khusmin amwalihim sadaqa. khusmin amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha. ibi tí mo fẹ́ lò náà nìyẹn gbà nínú owó tó bá gbà yẹn ó fẹ́ fi fọ iṣẹ́ wọn mọ́ bẹ́ẹ̀ lómi bá fẹ́ tajà pé wàláhì bá mi rà ìjẹ 10 naira ń bẹ̀ ó sì jẹ́ 1000 yóò òróǹro kò níbi ẹnu ẹran kó mọ̀ bàbá ẹran jẹ́ gbà á lọ́wọ́ wọn tó bá gbowó òun lọ́wọ́ wọn fẹ́ lòmíì tí ò ní ǹjẹ́ pé sàkátọ́lọ̀ tí ní ayọ̀ náà moral ìwà náà ló fẹ́ kọ́ wa ń bẹ̀. tábà tún lọ bí òpó kẹrin tí í ṣe hajj àbí ààwẹ̀ tábà lọ Suratul Baqara náà ọlọ́run tún sọ fún wa pé yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. ìbádà àwẹ̀ tá a fẹ́ gbà kò sí tọ́lọ́run fẹ́ fàwẹ̀ wa ṣe ó ní ìdí tí mo nú ẹ fi gbàwẹ̀ ni pé la'allakum tattaqun. iye bí tó bá fi panú bẹ́lòmínà bá déwájú ẹ pé dákun ẹ ṣàánú mi tí jẹ kankan látàárọ̀ àánú ó ṣèwọ náà gbàtà náà fi gbàwẹ̀ ebi ò dáa wọn náà ó tún ṣàánú ẹni tí ò tí ní irun náà kí àwẹ̀ tá a gbà kí lọ́lọ́run fẹ́ fi kọ́ wa ìwà náà ni èyí tó wá parí ẹ̀ òun náà ni hajjul bayt Suratul Baqara náà lọ́lọ́run ti sọ fún wa ìpè wa man farada fihinna al-hajja wala rafatha wala fusuka wala jidala fil hajj èyí tọ́lọ́run bá ní kó ṣe hajj nínú yín o àyè dájì kájà o àyè jiyàn o àyè búra ẹni o hajj tá a tún lọ ṣe náà kí ló tún kọ́ wa moral ìwà náà ni ǹjẹ́ sí pé gbogbo 5 pillars of Islam kò sí ní ta fẹ́ kọ́ mbẹ̀ ìwà ni tasawufu tá a wá ń ṣe náà lọ́dọ̀ àwọn fún tasawufu Qadiriyah ni mí Tijaniyah ni mí Naqshbandiyah ni mí Shazaliyah ni mí Rufaiyah ni mí Ikhlasi kódà Salatiyah ni mí Ashrafiyah ni mí à ń pa ọkọ̀ dání lọ́dọ̀ gbogbo àwọn àfọ̀n tasawufu látòkè wọn délẹ̀ wọ́n panu pọ̀ lórí ọ̀rọ̀ kan pé àtasawufu kulluhu akhlaqun. n tá ń pè ní Sufi gangan látòkè délẹ̀ 100% tasawuf ìwà ló fẹ́ kọ́ wa. ومن زاد عليك أخلاقا فقد زاد عليك تصوفا. الله أكبر. ẹ tó bá ti wà dáadáa kan tó bá ṣe dáadáa kan tasawufu rẹ̀ ti lékún bó bá ṣe dáadáa méjì tasawufu rẹ̀ tún ti lékún bí dáadáa rẹ̀ bá ṣe pọ̀ tó òní tasawufu rẹ̀ ló ṣe gbùnà tó. ń jásí pé ìsìláàmù tá à ń ṣe ti ń jẹ́ ẹ̀sìn yìí a lè rí yọkó nínú tasawufu torí pé ní tí islam kọ́ wa ìwà ni tasawufu náà ìwà ni ó wá jẹ́ sí pé tasawufu àti islam ó dà gẹ́gẹ́ bí aṣọ funfun tí mo wọ̀ yìí táwa ní kí yẹn ó yọ funfun kó nínú aṣọ kò ṣeé ṣe. Allahu akbar. gbogbo àwọn àfáà táwa jó ní tasawufu báwọn kan bá dìde lónìí tí wọ́n ń tako tasawufu tá à ń ṣe àwa aláfa kódà tó bá ní òsín tún jẹ́ tasawufu bẹ́ẹ̀ ni kí ló fà á. Omi ò láwọ̀ ìwà omi ò láwọ̀ àwọ̀ ọgbà ni omi mú ìwà tá a bá wù àwọn tasawufu ìwà tá a ń pìrìsẹ́ǹtì fáwọn èèyàn ni wọ́n fi ń sọ pé tasawufu ò dáa torí pé kò sí ní jíjẹ́ tasawufu tó jù wà lọ. Allahu akbar. ẹ jẹ́ àwòdì ayé lónìí gbogbo àwọn tá à ń ṣe Sufi ṣé a practice Islam tó jẹ́ sí pé gbogbo 5 pillars of Islam ìwà ni gbogbo àfà tí wọ́n tọ́ fún wa pé ní ti ń jẹ́ tasawufu ìwà ni ibo la wá fi wà yẹn sí lọ́dọ̀ àwọn onítàsáwùfù
inna tasawufa. Inna tasawufa fiqhu din qatibatan wal fiqhu bid-din tawfiqu wa takhariju. Tasawufu tá ń ṣe gangan tí ń jẹ́ tasawufu yìí tó jẹ́ òun gangan ní Islam náà ni tasawufu. Kò sí tí ń jẹ́ tasawufu tó ju fiqhu din. Fiqhu din qatibatan. Kí l'Ọlọ́run wí, kí l'Ànábì wí, òun náà ń pè ní tasawufu. Kí ẹ̀sìn ó yé wa. Àwọn àfáà táwa là ń ṣe tasawufu àwa gan la wa ń ba ẹ̀sìn jẹ́ là ń da ẹ̀sìn rú. Àní ìwà láàrin àwa àtọlọ́hun kódà láàrin àwa àtẹwà àwọn èèyàn. Fiqhu din Ẹ̀sìn òye ọ̀pọ̀lọpọ̀ àwọn ń tasawufu gan ẹ̀sìn òye wọn. Ọkùnrin kan jò ní yìí ń pè rẹ̀ lóní tasawufu. Nígbà tí ó wá sọ̀rọ̀ ó ní àwọn tí ń bá sọ̀rọ̀ tí ń bá sì ní sọ bẹ́ẹ̀ mọ́ àbí tí ń bá ní mo kó jẹ kò ṣe nǹkan kan. Ọlọ́run náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó kó jẹ àyàn ní ha oníbẹ̀ẹ́ ní ṣèbí násì wal mansukh wà nínú Al-Qur'an. Sẹ́mi pé tó bá pé ibi táwọn afọ́ onítàsawufu ti ẹnu wá kò ó yẹ ká dè mọ́gi ká lẹ̀ lóko pa ni. Fiqhu din qatibatan. Al-khata la taliqu bi zatillah. Ká sọ pé Ọlọ́run ṣàṣìṣe Ọlọ́run sọ̀rọ̀ sọ kò mọ̀ túmọ̀ tá ń pè ní násì wal mansukh. Táyà sì ń bẹ nínú Al-Qur'an pé ma nansa min ayatin aw nunsiha na'ti bi khayrin minha aw misliha. Alam ta'lamu anna Allah ala kulli shay'in qadir. Afon tasawufu ló wí ikú wí. Fiqhu din. Àwọn dákẹ́ gbogbo tasawufu dákẹ́ àwí kankan. Bàbá yọ igi tasawufu tó bá ń kó gìbò á bá máa bú wọn. Àwọn tí ń ba tasawufu jẹ́ nǹkan tán sọ̀rọ̀ tí ọ̀dà. Kí ló dé tá dákẹ́ tá sọ̀rọ̀? Inna tasawufa. Ó ní èmi àtọ́lọ́hun ti jọ múlẹ̀. Àwọn yẹn ní ó ní bẹ́ẹ̀ ni torí pé mo ti sọ̀gbà tí ń bọ̀ wá fọ́lọ́hun. Lọ́rọ̀ tó tako Al-Qur'an Suratul Kahf ma ashhadtuhum khalqa samawati wal ard wala khalqa anfusihim. Wa ma kuntu. Ọ̀rọ̀ tó burúkú jù láyé ẹnu àwọn fún tasawufu ló wà. Inna tasawufa. Tẹ́lẹ̀ nípa Ìsìlámù jẹ́ jù ní òrùn tó ràn yìí àwọn àfún tasawufu ni a sì dákẹ́ àní kọ̀rẹ́ tiẹ̀ tọ́mọ wa ń bú tasawufu àmọ́ wa dìde àwọn tí ń bá Sufi jẹ́ kọ́ kí la rí ṣe sí fiqhu din. Fiqhu din. Tasawufu wa kú sí kí káṣe àbí ká máa wá lùbàndírì nìkan àbí ká wá kó iṣẹ́ sí aṣọ wájú àtẹ̀yìn ká látẹ̀sùn bá bọ̀rùn ká tún wá dé fìlà táyà fẹ́ǹsà sí ká wá sùláwà ní. Fiqhu tasawuf. Fiqhu din qatibatan. Fiqhu dágbé tasawufu gangan òun ni kẹ́sìn òye wa wọ́n ní fiqhu bid-din. Wal fiqhu bid-din tawfiqu wa takhariju. Gbogbo tá a bá sọ nínú tasawuf tá a bá sọ nínú ẹ̀sìn a gbọ́dọ̀ rí ẹ̀rí mú wá fún èyí tá a bá mú wá fún wọ̀nyí náà wọ́n tawfiqu wọ́n takhariju ká ṣe istikhraju ẹ̀ pé tí mo wí ẹ lọ wo bá inú Al-Qur'an ẹ lọ wo bá inú hadith àwọn afọ́nsú bí òṣè bẹ́ẹ̀ mọ́ sí akàn wí tó wù wá ni. Huwal kitabu wa ma jaa nabiyyu bihi. Ìdágbé ń tasawuf tá a là ń ṣe òun náà ní Al-Qur'an tá a bá ti yọ Al-Qur'an nínú kúrò nínú tasawuf á jẹ́ kò sí ti ń jẹ́ tasawuf. Wa ma jaa Hadith. nabiyyu bihi. Annabi Muhammad ntọ́lọ̀ ní a ṣe ntá nẹ́bì ní a ṣe náà ń pè ní tasawuf tá a là ń ṣe yìí. Ẹ wá wò di ayé àfa lónìí àwọn àfọ̀n Sufi tasawuf mélòó là ń practice mọ́ nínú Al-Qur'an. Mo ti lọ òde rí lóde oní Sufi nílẹ̀ yìí àfa wọn á gbé wọn ní ká fa àgbà ó sọ̀rọ̀ ó wá níbẹ̀ ni bẹ́ẹ̀ ò bá kírun kò lè wọná kò ní gba ládàá ni òun mọ́kọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá wí kò ní gba ládàá ni ṣùgbọ́n kò ní wọná àfọ̀n tasawuf ló sọ bẹ́ẹ̀. Huwal kitabu wa ma ibo ló ti rí bẹ́ẹ̀ ibo ló ti rí yun nú Al-Qur'an. nabiyyu bihi. èmi àtẹ̀yẹ́ ti jọ jókòó wọn á pèrún àlásàrì ǹjẹ́ ajá lọ kí wọ́n bá fà mí jókòó pé jókòó ìwọ kọ́ náà ń pèrún fún mi ni láì ṣe kèfèrí oníbẹ̀ ni laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billah. Ó tí ẹ bá ti dé mọ̀ kọ́ mọ̀ ìmánì kò nídìí kó kírun mọ́ ẹ tí ò bá ti dé mọ̀ kọ́ mọ̀ ìmánì ni Ọlọ́run ni ó kírun. Huwal kitabu wa ma jaa nabiyyu bihi. Àwọn tí èsì òye tí Kùránì òye ni wọ́n ń pera wọn láfọ̀n tasawufu a sì ń gbọ́gbọ́ púpọ̀ yìí a sì dákẹ́ àtakò. Wa kullu shay'in siwa hadha fama. Nítorí ti yàtọ̀ sí Al-Qur'an Ọlọ́run wí Ànábì wí bí ẹ bá ti mú wa ẹja dàlù láyà Sheikh Salaty. Sheikh. Ẹbẹ ti yòbó Sheikh Salaty fẹ́lẹ́fẹ́lẹ́. Radiyallahu ta'ala anhu. Ẹnu wọn bá ọjọ́ tó kù tí oṣù yìí ò kẹlẹ̀ bí ẹ bá dìde tó bá ṣe Sheikh dáadáa kò ní bá bànújẹ́ parí ọdún yìí.
radiyallahu ta'ala bàbá anhu. dákọ̀ akọni àáfilẹ̀ gala Sheikh Salaty la dákọ̀ lẹ wá ṣe Sheikh fẹ́lẹ́fẹ́lẹ́ Sheikh. ẹ̀wù lẹ́rẹ̀ dákọ̀ lókè sí Sheikh. radiyallahu ta'ala anhu. nílẹ̀ Yorùbá yìí wọ́n ní ẹjẹ́ àjọkọ̀ padà Ọlọ́run kó bùn wá lálùbáríkà wọn. Àmín. bàbá náà kírun fa nígbà tó Ọlọ́run ó jẹ́rìí wọn orí sùjúdù lórí ìforíkanlẹ̀ ní Sheikh Salaty dákẹ́ sí. Wa kullu shay'in. àgbọ̀gbọ̀kúgbọ̀ lánàá kí ló dé lónìí lọ́dọ̀ àwọn fún tàṣọ fún pé ìsọkúsọ ìgbọ́kúgbọ̀ là ń gbọ́ lónìí. Siwada afá kan fa'dudu. tí fẹ́ fi jókòó lẹ̀ èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ó wá lóun nídìí àṣírí la ilaha illallah tí Sheikh Salaty ṣe èyí tẹ́mi mọ̀ mo mọ tí sátò lamlak ń gbà mọ kí ló fẹ́ mi náà olóhùn lásàlátù kan tó ń fún mi náà alhamdulillah bàbá bu omi ní àmù ta lọ dá sódò padà a lọ gbọ́mọ lọ kíya ẹ̀ ní mú wá. ó wá ní Salatul Fati mo ní kò ṣe nǹkan kan so Salatul Fati ẹni tó ní ọmọ kí o ṣe Abdulkadiri ni òun ni Mustafa Albakiri òun ló ní Salatul Fati mú wá nígbà tó wá gbé kalẹ̀ ó ní Salatul Fati ìta bá ṣe á ṣe ìdímọ̀ 41 days ṣùgbọ́n ìdímọ̀ ìta bá ń ṣe lọ́wọ́ gbogbo òrùn ta bá ń kí lásìkò yẹn a gbọ́dọ̀ késùrà mi Salatul Fati la mo fi kírun yẹn for good 41 days àfọ̀ǹtà sọ òfin ló sọ bẹ́ẹ̀ kódà torí sẹ́ni gbogbo Facebook tó ń gbé káàkiri yìí ẹ jẹ́ ká mọ̀ sọ ìdákọ̀ àṣírí òun náà bó ti pè fún mi wọ́n ń pe ẹ̀wùkọ̀ àṣírí òun ní àwọn yẹn wọ́n fẹ́ gbọ́. Huwal kitabu. Ismukal wali kí ni mo pè é Ismukal wali Ismukal wali. Ismukal wali yù. Waliyu. ó wá ní gbogbo òun tá a bá kí ó ní bẹ́ẹ̀ ni bá kásù bá ń kọ́ Salatul Fati láyé kí àyílà ń kọ́ Salatul Fati alásàrì mẹ́rin Salatul Fati magribi ìṣáyì náà ó ní kódà bí òkú bá kú tó bá pè mí ní bá fẹ́ kírun Allahu akbar ti alákọ̀ọ́kọ́ Salatul Fati nìke Allahu akbar lẹ́ẹ̀kẹ́ ó ní lásìkò tí bá ń ṣe ìdímọ̀ òun lọ gbogbo òun àbí náfìlà tí ń bá ṣe Salatul Fati ní kí n mọ̀ yẹn ẹ lákùnbó láti rí. Wa kullu shay'in siwa hadha famahjuju. eléyìí á sì dákẹ́ àní sọ̀rọ̀ o báwọn eléyìí bá wá gbé gbóngbó dé tó bá wá ń kó bàwọn Sufi àmọ́ wá pariwo èyí táwa náà ń dálẹ̀ ń kọ́ ṣé ìbádà náà ni gbogbo àwọn àfọ̀n Sufi inna tasawufa jẹ́ ń jókòólẹ̀. Inna tasawufa taqiqul khilafati fi. ntàǹpẹ̀ ní Sufi gangan tá a là ń ṣe gbogbo pátá ń bẹ mọ́lúdì ìsọ̀rọ̀ ìkàlẹ̀ tí bàbá wa Sheikh Salaty bá dé kán dákun kán fi sínú àṣẹ gbogbo ìjókòó tá a bá ti ń jókòó tó bá ti ń jẹ́ ìjókòó ní Sufi bí àwọn ASHRAAFIYAH ti ṣe yìí ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ tasawufu ń bẹ wọ́n bá sì ti sọ̀rọ̀ tó tako ṣẹ̀ríà lẹ́ẹ̀kan náà ni kí wọ́n máa yí padà lóde òun ká máa yẹn nìkan pé sórí tó sọ ìsọkúsọ ni wọ́n tún ṣe ìjọ náà táwọn àgbàlagbà ń bẹ ta ni ó mọ máìkì dání tí ó máa wí kú ẹ̀ka náà jagun dákẹ́ àrùn níyùn dákẹ́dákẹ́ ẹlòmíì gba máìkì lọ́wọ́ ẹ̀. Inna tasawufa. sahaba alladhina nu'ashu fi aknafihim wa baqa alladhina hayatuhum la tanfa'u. Inna tasawufa. wọ́n máa yọ gbogbo tó máa ń bú àfọ̀n Sufi àmọ́ wa pariwo èyí táwa ń ṣe yín kọ́ gbogbo sọkúsọ tá à ń sọ lórí social media tá a sì dákẹ́ tá a sì ń wò kéèyàn máa sọ fún òun ti sọ fọ́lọ́run gbà tó ń bọ̀ wá àfọ̀n tasawuf ẹnìkan ò sì sọ̀rọ̀. Inna tasawufa. lọ́nùkà alhamdulilayi Qadiriyah yìí gbogbo àwọn àfa ọgbọ̀n bàbá wa ẹ dákun ẹ jẹ́ á dìde sí i gbogbo ọmọ láyé ó wá ṣe rísun ilmu tasawuf ni dákun bá ń kẹ́sẹ̀ orin nǹkan kí n gbọ́. taqiqul khilafati fi ardillahi wa illa fahuwa essence of human creation kí lọ́lọ́run torí ẹ̀ dá wa òun ni tasawuf fẹ́ proof fún wa taqiqul khilafati fi ardillahi wa illa fahuwa وما خلقت الجن والإنس إلا ليعبدون ìgbà tí tasawuf náà nìyẹn káwa practice ntọ́lọ́hún ni a wá ṣe lérí lẹ̀. wa illa fahuwa ta'riju. bó bá ti yàtọ̀ sí ká sin lọ́hún bó bá ti yàtọ̀ sí bá a ti bá wọn tàná tá ń ṣe Sufi nu kìí ṣe tasawuf kìí ṣe bá a dà mọ́ torí pé ló jẹ́ àṣàlàyé pé kí ni ń jẹ́ Islam a sọ gbogbo 5 pillars of Islam a rí pé n tó kọ́ wa akhlaku ni tasawufu tá à ń ṣe akhlaku ni ó ń jásí pé tasawufu àti Islam kankan náà ni bí yàn bá tako Sufi ń tako alukurani ni torí pé a rí àyà tó pọ̀
nínú Al-Qur'an wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum بالغداة والعشي. àyà wa pọ̀ tá a lè fi báàkì tasawuf kódà hadith kódà atún ti kan hadith nísìn àti kan hadith nísìn ipe wọn tún jókòó wírìdì báyìí awrad lójú ayé àná Muhammad الله عليه وسلم. àsìkò sí ntẹ́sí bẹ̀mí kọ́hún ọlọ́run tún máyè wá ń gbà mí ẹ dákun gbogbo àtàǹbẹ̀ lónìí ẹ dá sọ pé Allah الله. amúfàtíà wa láti lọrin àfa àbúwẹ́ bá ń ké sọ́ọ̀tù fàtíà ẹ dákun ẹ jẹ́ àtẹ́wọ́ nítorí ọlọ́run December la wà yìí ayé ti lé December lóró ayé ti lé December àwọn ti lé olóró oṣù tó lé ní ọlọ́run mọ̀jà bọ́dún yìí lọ. àmín. Buhari náà àárín tí ń ṣe máa ń wá ń pawó láró ọlọ́run mọ̀ pa kádàrá wa láró fún wa mọ́ lọ. àmín. tẹ́wọ́ ìwọ náà dàníyàn lábẹ́ fàtíà yìí wọ́n láyé àfa tó mọ̀ ọ́ wọ̀làkọ́dà àtẹ́yìnà kàsábọ̀ amínà lìmọ̀sáàlì. báwọn afá bá fẹ́ kí wọ́n wà níbi hákì fàjáṣà zazakaza ọ̀pá kọ́ azul fatia ni sawakitul fatia arafi méje tí ò sí ń bẹ̀ ni fàjáṣà zazakaza. ayakumullah. ọlọ́kọ́ wọlé ayé àwọn afá tó mọ̀ tó fi pàṣẹ ńlọrin wọ́n bá kẹyọ̀ kan wà ní sábẹ́ àwọn àníbi serele fatia sírùl fatia náà wíwọ̀n ní ake fatia ṣùgbọ́n gbà tá a máa ní àmì bismillahir rahman sírùl fatia ni wọ́n láyé àwọn tó máa fà bú ẹ̀kẹ́ fatia ẹ̀yọ̀ kan ṣoṣo wọ́n bá wọn ké ọ̀pá kan tó Fúlàní dẹgbẹ̀rún mọ̀lú lálẹ́ yìí tó wáyé ọlọ́run níjó wá lásán. àmín.